ṣé ìlú ní Nàìjíríà ò ń ṣe ìlú náà. It is what ẹ̀yin náà rí tèmi náà rí ẹ dẹ̀ ń parọ́ lórun tẹ́ ẹ rí tèmi rí tẹ́ ẹ rí gangan báyìí lójúkorojú tí kì bá ń ṣe ti ọmọ àlè Gani Adams tó fi wákìlì sílẹ̀. Wákìlì wà nínú ó wà ní níbi tí wọ́n ti ń kírun àwẹ̀ tó kọjá yìí. Àwọn ọmọ ọlọ́mọ ó dẹ̀ sì tì wọ́n mọ́nú túbú. Wákìlì ó wà nínú ó lọ sí ìdì wọ́n ya fọ́tò ẹ̀ nínú ìdì tó lọ yìí. ṣé iná rí? This country is not one. Fúlàní Haúsá òun ló ń darí country. It is not one. Bí wọ́n mú Fúlàní ẹ lọ sínú prison tẹ́ bá bá Fúlàní níbẹ̀ tẹ́ bá bá Fúlàní Haúsá ń bẹ̀ you will never see them there. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti fún àwọn Fúlàní ní nọ́mbà kan tó máa pè. Wọ́n ti fún wọn ní nọ́mbà tó máa pè tó bá ti wà nínú túbú máa pè nọ́mbà yẹn tó bá ti wọ́n wà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa kọ̀ntrólù túbú yẹn wọ́n máa kọ̀ntrólù police station yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Tẹ́lóye máa rí tí wọ́n bá ń dẹran lọ tẹ́ bá bẹ̀rẹ̀ sí lọ disturb wọn wọ́n á máa ní àwọn níyàn kan bàbá kiri kan wọ́n á wá pè ẹni yẹn tó bá ti lè pè báyìí ọ̀rọ̀ yẹn máa débi tó ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ máa gbọ́ pọ́ ní kó fi wọ́n sílẹ̀. Èèyàn kan it is only one tribe that is leading this country. Kò dẹ̀ ní sympathy nínú Igbo àti Yorùbá. Kò lè possible a ò lè gbé pọ̀. Ohun tá a ṣe ń béèrè lọ́wọ́ yín wípé kí oníkálukú lọ lọ́nà tiẹ̀ nìyẹn. Ẹ ṣàkápọ̀ ara yín ká ṣe tiwa lọ́tọ̀ọ̀tọ̀. Kí ló dé? Ẹ fi wá sílẹ̀ kẹ́ jẹ́ ká lọ. Wákìlì ọ̀daràn ẹ fi sílẹ̀. Àwọn tí wọ́n mú ọ̀daràn tó mú wá sọ́dọ̀ yín àwọn ọlọ́pàá mú dání. Ẹ dẹ̀ ní ká continue pẹ̀lú ẹ̀. Yorùbá kó ronú. Mo sọ nínú part 1 lẹ́ẹ̀kan weapon ti wọlé 2023 torí yẹn. Àfẹ́ká lọ múra ogun ẹ tó bá máa kojú ẹ̀ ó ṣe é ṣe kó bógun lọ. Ìjọba ti dúró nídúró pé 2023 election máa ṣeéṣe àwọn dẹ̀ máa continue láti rúùlù lù yìí. Èyí tó péré ẹ Tinubu ọ̀dẹ̀ yẹn gan ẹ kọ́ sílẹ̀ wọ́n ń wá kiri. Kó bá dẹ̀ ṣe ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá ṣe láǹfààní kó tètè reverse nítorí pé àwọn tí ó lérò pé ó máa gbé ìjọba kalẹ̀ fóun àwọn gan wá láti pa. Ohun tó Olúwa sọ òun làwa sọ fún yín. Tó bá gbọ́ mẹ́sẹ̀gì yìí kó gbọ́ tí kò sí ohun tí mo sọ tí kò wá sí ìmúṣẹ. Gbogbo èyí tí mo ti sọ pátá gbogbo tí ń wá sí ìmúṣẹ. Èyí tí mo sọ nígbà tí Trump ó wá sí ìmúṣẹ. Èmi kì í ṣe wòlíì Mbaka o tó ní Ọlọ́run ní pé Buhari ló máa ṣe. No, tó wá padà rí pé Buhari kọ́ ló ṣe o. No, I am a prophet of God. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work. Kì í ṣe Mbaka o. Wòlíì Ọlọ́run ni mí. Ó sọ fún ẹ nínú about 4 videos sẹ́yìn Tinubu ohun tó lè bẹ́tà fún ẹ ni pé kó reverse ara ẹ immediately reverse ara ẹ tó pé Olúwa fi wọ́n wá débi wípé àwọn tó lérò pé wọ́n máa gbé ìjọba yìí sílẹ̀ fún ẹ gan ń wá ẹ̀mí ẹ Tinubu wọ́n ń wá ẹ̀mí ẹ sẹ́ so therefore tendency wípé wọ́n máa gbé ìjọba sílẹ̀ fún ẹ kò sí. Nítorí Olúwa fi wọ́n wá débi wípé ẹni tí Buhari máa gbé kalẹ̀ ó yàtọ̀ sí ìwọ fúnra ẹ̀ ẹ lọ kọ sílẹ̀ gbogbo èyí tó wò wá. Ohun tó Olúwa sọ lèmi wá ń sọ́ǹtà. Ìwọ ló gbà wá gbọ́ nígbà táwọn wọta ìbí àwọn pásítọ̀ yìí tó máa ní kẹ́ lọ dá 1 billion ẹlòmíà fún 10,000 naira á pè wá lólè. Ṣé 10,000 tó rè epo àbó tó bá àwọn ọmọ tá a bí ẹ dẹ̀ máa fún yàn kan ní 1 billion ẹ ní lanu láti pè lólè ẹ fún yàn kan ẹ fún wọn ní 100 millions. Àwa jàre yín àwa ò jẹ̀bi yín rárá. A ò jẹ̀bi yín o. A ò jẹ̀bi yín.
Yorùbá àfi kẹ́ ẹ dìde. Yorùbá àfi kẹ́ ẹ jà fúnra yín. Kò sí nǹkan kan Nàìjíríà mọ́ sẹ́. The only solution, it is Biafra. The only solution, it is Yoruba nation. That is all. The only solution that can solve the issue of this country. Say, Tinubu, it will be so better for you to reverse yourself, because I want to sọ yẹn wá ẹ̀mí ẹ̀. Wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún ẹni tó máa pa ẹ̀. Tó lérò pé wọ́n máa gbéjọba lẹ̀ fún ẹ. Wọ́n ti san owó ẹ̀mí ẹ̀ fún ẹni tó máa pa ẹ̀. Ohun tó Olúwa fi wọ̀n wá làwa ń sọ fún yín. Tó pé ibi tó ló fẹ́ dé gan, wọn ò rẹ́dì láti jẹ́ kó débẹ̀. Wọ́n á padà rí wípé Buhari tó ẹ̀ ń pè yẹn máa gbé ẹlòmíì jáde tó fẹ́ gbé sílẹ̀. Àwọn fúnra wọn ò fẹ́ jẹ́ kí ìjọba kó kúrò ní nọ́ọ̀tì tẹ́rí yẹn. Ọ̀rọ̀ náà wá láìpẹ́ ti kinní kan bo olóòṣà lọ́wọ́ ni. Ó kò dáadáa ẹni tó máa bọ̀. Àfi kí Yorùbá lọ gbọ́n. Adẹ̀gbọ́n. Àwa máa lérò pé Haúsá ò gbọ́n. Àwọn náà gbọ́n. Ẹjọ́ ń ta trick. Haúsá gbọ́n jù yín lọ. Ohun tó wà ńlẹ̀ tó pín fáwúsá, wàláì, ẹ̀yin lẹ máa jẹyẹ. Àfi ká lọ tètè lọ unite ara wa. Ètò pé kí ni? Òtú ló máa ṣẹ̀wọ̀n fún àwọn ará rí. Ẹ̀yin òtú ẹ tètè lọ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ara yín. Tí kò sóhun tá a fẹ́ ṣe, ogun ti wọ̀lú. Wọ́n ti kórí iṣẹ́ dèlú. Àwọn Fúlàní wà nínú training báyìí tí wọ́n ń train ní wọn fún ogun. Tí wọ́n ń train ní wọn gidi gan. Bẹ́ẹ̀ ni ẹ̀yin Yorùbá ẹjọ́ lẹ́kọ̀ọ́ rò kiri. Wọ́n ń train ní wọn ojoojúmọ́. Olúwa àná yìí tí ẹ̀ lé nígbà tí Olúwa fi ìran Fúlàní wọ̀n mí. Over 10,000 soldiers. Wàláì, mo fi ìgbésí ayé mi bú rẹ̀. Tolúwa fi wọ̀n mí pé ṣé wọ́n rí àwọn yìí? Wọ́n ń train ní wọn ni. They are training them. Èyí ń pariwo kí àwọn máa gba Nàìjíríà yìí lọ́wọ́ yìí. Tinubu kẹ̀ kò ní dúró wò. Kò lè dúró wò. Wọ́n máa gba Nàìjíríà. Bóyá Cotonue la máa wá sá lọ tàbá níwẹ̀ tí ìjà ti gba Nàìjíríà ẹ máa lo Nàìjíríà. Bóyá Cotonue la máa wá sá lọ àwa mọ̀ ń gbà yẹn. Bóyá Ghana la máa sá lọ àmọ̀ ń gbà yẹn. Nígbà tí àwọn ọmọ àlè Fúlàní tó wá láti Sudan, tó wá láti Mali, wọ́n wá gba ìlú yín lọ́wọ́ yín. Yorùbá, ohun tẹ́ ẹ fẹ́ jẹ, ẹ̀yin politician Yorùbá, ohun tẹ́ ẹ fẹ́ jẹ, ohun tẹ́ ẹ máa sọnù ló máa pọ̀ jù. Ẹ sọ ayé yín nù, ẹ sọ ọmọ yín nù, ẹ sọ ilé yín nù, ẹ sọ gbogbo nǹkan nù pátá. Àfi kẹ́ gbóhun tó Olúwa ń sọ tó ní ká máa sọ fún yín. Àsọtẹ́lẹ̀ ni mò ń sọ. Ó dẹ̀ ní láti ṣẹ. Ohun tó bá ń pè lásọtẹ́lẹ̀ máa ń ṣẹ. Ṣùgbọ́n tá a bá ti gbọ́ ká tètè ṣiṣẹ́ lé lórí, lẹ máa rí pé ẹ máa rí fìrífìrí ẹ̀. Àwọn èèyàn máa ní ọ̀dẹ̀ sọ o. Ṣùgbọ́n kò ní àfẹ́tì. Ẹ tètè jẹ́ ká lọ mójútó. Ẹ jẹ́ ká lọ mójútó. Ẹ jẹ́ ká lọ mójútó. Aláfẹ́ ṣe rálì lÉkòó. Ṣé Tinubu ni gómìnà Èkó ni? Ẹni a ò ní ṣe rálì. Àwa máa ṣe rálì lÉkòó sẹ́. A máa ṣe rálì Yorùbá nation lÉkòó. Kò dẹ̀ sóhun tẹ́ ṣe ń dá dúró. Nítorí pé èrè mẹ́tẹ̀ẹ̀ta ta la fẹ́ fọ́. A máa fọ́ èrè mẹ́tẹ̀ẹ̀ta. A tún máa wálé ìwọ Tinubu tó bá gbọ́. A tún máa fọ́ èrè tó wà ń bẹ̀. Èrè kìnìún kan wà ń bẹ̀ t'Olúwa sì fi wọ̀n wá. Kìnìún kan wà ń bẹ̀. Góòdù ni wọ́n fi ṣe. Èrè kan wà ń bẹ̀. Olúwa ló fi wọ̀n wá. Tinubu wọ́n lọ wádìí mi dáadáa. Wàá mọ̀ wípé nítòótọ́ ìránṣẹ́ Ọlọ́run ni mí. Mo fi ayé àti ọ̀run búra rẹ̀. Kò dẹ̀ sóhun tẹ́ fi ṣe. Ogun àìkú, ogun agbára, òun náà lẹ fi ṣe. A máa rálì, a bá yín jà. Ẹ̀tọ́ wa làwa ń béèrè lọ́wọ́ yín.
ẹ ò lè máa darí wa síbi tí kò dá kí n dẹ̀ ká máa gbàbẹ̀ lọ. Ẹ̀tọ́ wa ni bàbá Sunday Igboho ń béèrè lọ́wọ́ yín, ẹ̀tọ́ wa ni Koiki ń béèrè lọ́wọ́ yín, that is all. Ẹ̀tọ́ wa lọ́mọ Yorùbá nation ń béèrè lọ́wọ́ yín. Tí ẹ ò bá ti lè ṣe dáadáa fi wá sílẹ̀ ká máa lọ, ò bá yín jà. By force lọ fi ń fẹ́ yàwó ni, by force lèèyàn fi ń bá yàn ọjọ́ rẹ̀ ni, kò ń ṣe by force now. Ẹ fi wá sílẹ̀ ká máa lọ. Just because of afẹ́ṣe rally ẹ láwọn ní ṣe nítorí èrè mẹ́ta tó máa fọ́, ẹ bá kọ́ ọlọ́pàá 50 débẹ̀, bọ́lọ́pàá bá yìnbọn sí wa ẹ máa bòkù wọn nílẹ̀. Ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Mo sọ tá a bá fẹ́ jẹ́ ká jà. Báwo lọ́lọ́pàá ṣe máa yí ẹni tó yìnbọn sí yín, ohun tó ń sọ pé òun fẹ́ pa yín, ó wá yín kò wọlé, kí lẹ wá ń dúró wò? Ó jẹ́ kẹ́ parú èèyàn yẹn dànù ni. Ó ní ìdíkà yẹn wà ní wọ́n ti yìnbọn kó lọ apologize. Ọ̀dẹ̀ ni ọmọ Yorùbá tó ń pariwo yẹn. Wọ́n ti yìnbọn ẹ̀wọ́n lẹ́ni yẹn ló yìnbọn until you must apologize. Àwọn yóò wá láfíà. Ẹ̀yin fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré. Olúwa ní pé wọn ò ní fi wá sílẹ̀ pẹ̀lú àlàáfíà. Ẹlẹ́pẹ̀ ohun tí mo ṣeré ni kì í ṣeré. I am telling you the fact of what God has shown his prophet. Èèyàn bá yìnbọn, ohun tó sọ pé òun fẹ́ pa ẹ́, tó bá wọ̀ ẹ́ lára ó ti pa ẹ́ nìyẹn, tí ẹ ti gbé nìyẹn. Sí tí kò wá wọ̀ wá lára yẹn, a ní láti pa irú èèyàn bẹ́ẹ̀ ni, káwọn náà rí bẹ́ẹ̀ pé àwọn ará bíi wọ́n gbé dání o. Tí ẹ ò bá tí ì ṣe bẹ́ẹ̀, wọn ò ní bẹ̀rù wa. Tí ẹ ò bá tí ì jolí ọba ká ju ọba fún rẹ̀, wọn ò ní bẹ̀rù pé ohun tá à ń ṣe ààrẹ díẹ̀. Táwọn bá ti ju àwọn tẹ́rí yẹn ká jó dodo wọn ká finish wọn, ò ní mọ̀ pé ohun tá à ń sọ yàrá ẹni. Ẹ wá lé àdúrà ò lè fẹ́ máa gbà. Ẹ jẹ́ káwọn ìránṣẹ́ Ọlọ́run wèrè yẹn máa tọ̀ yín. Ẹ jẹ́ kí wọ́n lọ enquiry lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ti sọ pé sẹ́ ká lọ jà. Let them, if they are really men of God, let them go and inquiry from God. The Lord has given us a pass. Okay, go and fight them. We will win them. Because Yoruba nation, it is a country that God has created on his own. Ẹ̀yin tí ó jẹ́ kẹ́ ẹ lọ ja ìjà ilẹ̀ ò tí fẹ́ jẹ́ kó wà fulfilled. Ẹ wá ń ṣojú, ẹ bá ti sọ̀rọ̀ ogun, ẹ máa ní ogun ò dáa. Ẹ máa ní kẹran tí àwọn ọmọ ìkan tí ẹ gbé fídíò kan jáde tó sẹ́ni sí mi. Ẹ jẹ́ yín Yorùbá, ẹ rántí àwọn ọmọ, ẹ̀yin mọ iye ọmọ tó kú ní Israel. Ó níbi kan tó máa ń gbé wa wọ̀, ibi tí wọ́n sin àwọn ọmọ tó kú sí nígbà ogun kan tó já. Ibẹ̀ tó bá ti lè wọ bẹ̀ báyìí, ibẹ̀ máa pariwo, máa dàbí àwọn ọmọ yẹn ń ké. Go to Israel. Pastor ẹ ń parọ́ fún ẹni. Pastor wèrè tó ní. Tí pastor ò bá tí ì ní JP, wọn kì í ṣe pastor. Tó bá wá ní JP tí ò tún wá rí ẹ̀kọ́ yẹn lára ẹ̀, ọmọ àlè ni. Tí pastor ẹ tí kò bá ti ní JP, lọ gbàgbé ẹ̀dodo tó ń tìṣẹ́ nínú Bíbélì irọ́ ni. Let your pastor go to Israel and see what is happening in Israel. Let your pastor go to Jerusalem. Every pastor that is hearing me, I am challenging you. Fake ni gbogbo yín. Ẹ bá dé Jerusalem, báwo lẹ fẹ́ mọ nǹkan tẹ́ ń ká nínú Bíbélì fáwọn èèyàn? Èyí tẹ́ ṣe ń tì sí wọn nìyẹn. Ìyẹn kan wá ní ẹ rántí àwọn ọmọ kékeré, bẹ́yìn àgbà ò bá tiẹ̀ ṣe kínní, àwọn ọmọ ẹ̀wẹ̀. Èèyàn máa kú, èèyàn máa lọ. Wo wà láì, ogun ló ń pè lógun nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ máa waste. Bí kò bá dẹ̀ ti sí yẹn, a ò rẹ́dí àtúnṣe. Ọ̀tá wa máa ọ̀tá kẹ̀, ṣọ́tá ló wà lẹ̀. A máa ṣe bí ẹrú lábẹ́ àwọn Fúlàní ni. Ọ̀rọ̀ ọ̀tá kọ́ nìyí. Tolúwa sọ, mo ní mo ń sọ fún yín. Àfi ká tètè lọ prepare. Níbọn, ní gbogbo ẹ̀ lọ́wọ́. Kí la wá fẹ́ ṣe? Báwo la fẹ́ jagun? Èèyàn dẹ̀ yìnbọn sí yẹn wá ń pariwo. Èyí ló ti wá. Ọ̀dẹ̀. Sọ̀rọ̀ yẹn. Don't take it lightly. Ohun ìjà ti wà nílẹ̀. Àwọn Fúlàní, ohun ìjà ṣe kí ni?
ó ti wà ńlẹ̀. Gbogbo trailer torí tó ń lọ ẹ tó jẹ́ ti Dangote ohun ìjà ni wọ́n fi ń kó kiri. Dangote, it is part of it. They are using his trailer to pack weapons. Weapons everywhere. I don't fear anybody. Mi ò dẹ̀ ní mi bólúwa ṣe sọ ni mo ṣe máa drop ẹ̀. Àwọn tẹ́rí yẹn tó máa wá pre-package ọ̀rọ̀ yẹn wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n bẹ̀rù ènìyàn tọ́lọ́run rán wọn sí ju àwọn fúnra wọn lọ. And I told you in the part 1 that I did, mo ní woman kan jáde nítòótọ́ ohun tó sọ wà òkè ṣùgbọ́n ó páàkì kìíní yẹn kò jẹ́ kó páàkì yẹn ó jẹ́ kó drop ẹ̀ bí Ọlọ́run ṣe sọ gangan ni. Ó bẹ̀rù èèyàn ju Ọlọ́run lọ. Ó bẹ̀rù èèyàn ju ẹni tó rán ẹ lọ. Tó o bá dẹ̀ ti wá bẹ̀rù ènìyàn ju ẹni tó rán ẹ lọ, ó níjọba Ọlọ́run kankan tó ń lọ. Ó gbó òfo ló ṣe ọ̀rọ̀ tó sọ. Òfo ní gbogbo ẹ̀. Bó ṣe sọ fún wa làwa ṣe ń drop ẹ̀yìn. Mi ò bẹ̀rù ẹnikẹ́ni. Ohun tó bá fẹ́ já sí òun ni kò já sí. Ẹ̀yin èèyàn rádaràda. Kí ló ṣẹlẹ̀ láàrin Israel àti Palestine tí wọ́n fi ń jà? Ẹ̀yin mọye building tí Israel ti wó báyìí. Ó sọ tó ṣẹlẹ̀ jù pé náà àwọn náà gbà fúnra wọn ni. Kò sókojú yẹn lọ́wọ́ ò gbà fúnra wọn ni. Àwọn máa ní àdúrà, àwọn pásítọ̀ yìí máa ní kẹ́ máa gbàdúrà. Àdúrà ò lè sọ̀rọ̀ Nàìjíríà o. Tó bá ṣẹlẹ̀ pàdúrà ló ṣe, ẹ wá sọ̀kò pa mí. Inú fídíò ni mo sọ yìí. Tó bá wá padà ṣẹlẹ̀ pé àdúrà ló ṣe ọ̀rọ̀ Nàìjíríà, fídíò ni kò ní ṣe delete. Ó ti wà lórí YouTube everywhere. Ẹ sọ̀kò pa bàbá confirm. Àdúrà kan ogun lẹ máa jà. Olúwa ló ti sọ tẹ́lẹ̀. Ẹ̀yin lẹ ò fẹ́ gbọ́. Ẹ lọ bẹ̀rẹ̀ sí ń prepare fún ogun tá a bá fẹ́ bọ́. Ẹ mọyì àwọn èèyàn wa tó wà nílùú ìwọ wọ́n ń jẹ ìyà gidigidi gan. Wọn ò lè wálé. Wọ́n ń jẹ ìyà láàárọ̀. Wọ́n ń jẹ ìyà lọ́sàn-án. Wọ́n sì ń jẹ ìyà lálẹ́. Kò bá àwọn nǹkan ni wọ́n níná nílùú ìwọ irọ́. Ìyẹn kọ́ là ń sọ. Wọ́n ń jẹ ìyà lọ́wọ́. Ẹni tó rí ìyàwó ẹ̀ ọdún 6 tó pé kò tiẹ̀ ní pépà ṣé kò jẹ ìyà lọ? Ṣé ohun tí ìyàwó ẹ̀ ń ṣe bí? O lè fobìnrin sílẹ̀ Nàìjíríà ọdún 6 látọ̀ra ẹ̀. Lọ gbàgbé ẹ̀. Ìgbà tó ara obìnrin yẹn tí kì í ṣegi. Lọ gbàgbé ẹ̀. Ọdún 10, ọdún 12 kì í ṣegi. Àìmọye àwọn ìdílé tí ọ̀rọ̀ Nàìjíríà ti break marriage wọn. All in the name pé ọkọ wa jíjẹ múmu lọ sí òkè òkun. Ìyàwó dẹ̀ wà ń bí ọkọ òríwèé gbà lọ́hùn. Ó dẹ̀ break ilé wọn. Àìmọye. Ẹ má yẹ ká tọra wa. Ẹ lọ kọ sílẹ̀. Ohun tó Olúwa rán èmi lèmi ń sọ. Ẹlòmíà máa pè mí. A ní dádì òun fẹ́ jẹ́ kẹ́ tún sọ báyìí. Màá kọ̀ máa wò wọ́n ni. No, mi ò lè sọ bẹ́ẹ̀ o. Ohun tó bá ní kí n sọ lòun máa ń sọ. I bring it out raw. Mi ò pre-pack ẹ̀. I bring it out raw. Nítorí pé Ọlọ́run tó rán mi níṣẹ́ ni mò ń bẹ̀rù. Mi ò bẹ̀rù ẹni tí mo máa jẹ́ṣẹ́ fún. I bring it out raw. We need to do what is needful. Baba Koiki, we need to do what is needful. Baba Igboho, we need to do what is needful. Baba Akitoye, we need to do what is needful. And what it is needful, it is to prepare for the war ahead. We will war. Forget about it. If we want freedom. If we want freedom, forget about it. We will war. We will war. Nigeria government is a cow. Ewúrẹ́ ni wọ́n. Ewúrẹ́ ni Nigerian government. Wọn ò lè gbóhun tá à ń sọ láyé àti láéláé tó pé ewúrẹ́ Nàìjíríà
màálù àti ewúrẹ́ wọn kì í gbọ́ ohun téèyàn ń sọ tẹ́lẹ̀ máa ń gbọ́ pé tìpátìkúùkù lè máa ń gbọ́ tìpátìkúùkù lewúrẹ́ fi ń járe wọlé onílé pé máa yọ pé kò ní gbóhun tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ bá náà tún padà síbẹ̀. The government of Nigeria màálù ni wọ́n, ewúrẹ́ sì ni wọ́n ò ní gbọ́ ohun tẹ́ ẹ ń sọ tó lè hẹ́ǹdì òun lógún. Á jẹ́ ká purọ́ fún yín, ogun ló máa hẹ́ǹdì. They will not hear. Àfi tá a bá ja ogun ò ní gbọ́. Bẹ́ẹ̀ làwa ò ní wà tired. Ẹ̀yin èèyàn wa, a ò ní ṣe kí ni? We will not be tired until we get it to somewhere. Yoruba nation must get to somewhere. Must get to somewhere. That is all. Ẹ wá bá wa pín fídíò yìí, gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ pín débi tó jẹ́ kó dé sẹ́. Ẹ má jẹ́ ó dúró. Bàbá confam JP, ẹni tí Ọlọ́run rán sí Yoruba nations, pé kó lè máa sọ ìran ẹ̀ fún wọn, òun ló ń bá yín sọ̀rọ̀ yìí. Lọ sọ fún Tinubu ohun tó Olúwa sọ. Àwọn tó lóun fẹ́ lọ gbàjọba lọ́wọ́ ẹ̀gàn wọ́n ń wá bó ṣe máa pa. Wọ́n dẹ̀ ti gbé iṣẹ́ ìléyàn lọ́wọ́. The only way is he should reverse. Lẹ́sẹ̀kẹsẹ̀. Reverse yourself. Láì jẹ́ bẹ́ẹ̀, you will see, the world will see your end, Tinubu. Your end will be brutal. You will lose everything. We are not fighting with anybody. Otoluwa ran àwa làwa ń sọ níta. The best is you to reverse it. Reverse your intention about Nigeria. All you need to do, sit down there. Look at Yoruba nations. That is all. Ká jókòó kó máa wo tá à ń fà. That is all. Tẹ́ ẹ bá dẹ̀ lóhun tẹ́ ẹ lè fi kún Yorùbá nation lọ́wọ́, nítòótọ́ ẹ fi kún lọ́wọ́, ẹ gbàgbé ibẹ̀. Ìdí ni wípé kí ọjọ́ ọ̀la yín kó lè dára. I am telling you, president tẹ́lẹ̀ fẹ́ lọ jẹ́ ò lè débẹ̀. Tẹ́ ẹ bá débẹ̀ ibẹ̀ náà lọ ti máa pa yín. Ṣùgbọ́n ẹ ò lè débẹ̀. Nítorí pé ohun tó Olúwa ń sọ ni wípé sẹ́ Buhari tẹ̀ ń sọ yìí sẹ́, ó ní ẹni tó máa fà sílẹ̀ nínú ẹgbẹ́ yẹn ó wà ńlẹ̀, ẹ ò tí ì rí ni. Olúwa ló sọ o, èmi kọ́ o. Tó bá dẹ̀ sọ kì í yẹ pé òun ló sọ. Ó ní ayé àtọ̀run lè kọjá lọ. Ó ní ṣùgbọ́n kínkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run ó ní kò ní lọ láìṣẹ. Ẹ ṣe gidigidi gan yín ìyá wa, ẹ̀yin bàbá wa. Inú mi ń dùn. Tí bá ti ń dó wo kọ́mẹ́ǹtì yín, dùdùn tẹ́ máa ń sọ. Inú mi máa ń dùn gan. Ọlọ́run ní jẹ́ kí n ṣẹ̀ sí yín. Ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí bàbá ẹ máa no, mo máa ń jẹ́ kó yé wọn pé ohun tó Ọlọ́run rán èmi lèmi wá sọ. Èmi ò ní ju àwọn kan tẹ́ pé wọ́n máa padà lọ prepare kẹ́ni tó pé wọ́n ń bẹ̀rù ẹni tó fẹ́ lọ jíṣẹ́ fún. Èmi ò ready láti bẹ̀rù ẹni tó fẹ́ lọ jíṣẹ́ fún. Ẹ jẹ́ kí n bẹ̀rù Ọlọ́run tó rán mi níṣẹ́ tí mo tún máa padà sọ́dọ̀ ẹ̀ tó yẹ pé òun ló máa ṣèdájọ́ ayé àti ọ̀run. Bẹ̀yìn tẹ́ ń pè wá tá àti rí kọ́ọ̀lù yín gbé, ẹ má bínú sí wa o, iṣẹ́ ló pọ̀ níwájú wa o. Èyí tẹ́ ẹ dẹ̀ rán wá iṣẹ́ tí a ò tí ì jíṣẹ́ yín tán, ẹ má bínú sí wa o, iṣẹ́ ló pọ̀ níwájú wa. Gbogbo ẹ̀ ló máa ṣe ń gẹ́tì mi, ẹ fọkàn yín balẹ̀. Ṣùgbọ́n ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó dé ibi tó jẹ́ kó dé. Ẹ jẹ́ kó lọ síbi tó jẹ́ kó lọ. Ẹ share sí gbogbo ibi tó jẹ́ kó dé. Ẹ jẹ́ kó lọ síbi tó jẹ́ kó lọ. Mo bẹ̀ yín. Nàìjíríà ò lè work mọ́. Ohun tá a kàn nílò ni Yorùbá nation. Ohun tá a nílò ni Biafra. Káwọn náà dẹ̀ ṣe kí ni? Kọ́kọ́ ṣì wọ́n lọ síbi kan. Lè work mọ́. Ẹ dáná ogun sílẹ̀ ká mọ ibi tá à ń lọ. A bá fẹ́ ja ogun ká ja ogun. Ẹ ṣáà rí bí Israeli ṣe ń ja ogun. Wọ́n sọ̀rọ̀ púpọ̀. Ọ̀rọ̀ òṣì wo là ń sọ? Ẹjọ́ wo là ń rò? A bá fẹ́ ja ogun, ẹ jẹ́ ká dáná ogun.
tó pé ọ̀nà tẹ́ ń gbà yìí kò lè solve ẹ̀. It cannot solve this matter. Bá fẹ́ dáná ogun, ẹ jẹ́ ká dáná ogun, ká mọ ibi tá a wà, ká mọ àwọn tó ti kú, ká mọ àwọn tó kù ńlẹ̀. Ọ̀rọ̀ tá à ń sọ ò lè solve matter o. Kò lè solve matter kankan. Ojú òní ti wà o. Fi fídíò yìí ránṣẹ́. Ẹ subscribe sórí YouTube wa, kì í ṣe nítorí owó. Tó pé kí fídíò yẹn lè rìn lọ síbi tó jẹ́ kó dé. Mi ò ṣe nǹkan kan nítorí owó. Mo wá tà kí n kàn drop fídíò mi sínú YouTube ni. Kọ́ dẹ̀ lè gbé lọ sí tó jẹ́ kí wọ́n gbé lọ. Káwọn tó jẹ́ kó gbọ́ kí wọ́n lè gbọ́. Ọbẹ̀yìn, ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká lọ prepare. Ogun ti dé, ogun ti wọlé. Ẹrù ogun wà lọ́wọ́ àwọn tó fẹ́ bá wa jà. Olúwa sọ nínú fídíò wa kan, ó tó fẹ́ bá wa la kọ́kọ́ jà, òun ló máa dá o. A ò dẹ̀ bá wọn jà. À ń sọ pé a fẹ́ pín ni. Ṣùgbọ́n tí wọ́n bá fi lè dìde pé wọ́n dìde ogun gangan, àwọn fúnra wọn jà. Wọ́n máa flat everywhere ni. Tó pé nǹkan ogun ti wà lọ́wọ́ wọn. Ohun tó fẹ́ fi ja ogun wà nílẹ̀. Yorùbá, ronú wò, lajú yín. Yorùbá, ẹ ronú wò, ẹ la ojú yín. Ẹ la ojú òní ti wà. Ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin dádì wa, ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin mọ́mì wa, ojú òní ti dúdú wa. Ẹ jẹ́ kí n drop ẹyọ kan yìí kí n tó lọ. Adébóyè, Oyèdépò, Kúmúyì, Pastor Chris. Tó bá wá padà jẹ́ pé ọ̀run lẹ fẹ́ lọ lẹ́yìn ikú, wàláì, mi ò ready láti lọ sọ́run. Tó pé tó máa lọ corrupt ọ̀run yẹn ni. Wàláì, mi ò ready. Tó bá pé ẹ̀yin tí mo pè yẹn, ọ̀run lẹ fẹ́ lọ lẹ́yìn ikú yín, wàláì, mi ò ready láti lọ síbẹ̀. Tó pé ẹ tún máa lọ bá bẹ̀ jẹ́, ẹ máa lọ corrupt ẹ̀. Ẹ ti